àwọn ewúrẹ́ ṣọ́ọ̀ṣì àná máa ń ba ṣọ́ọ̀ṣì jẹ́. àwọn ewúrẹ́ ṣọ́ọ̀ṣì àwọn ni pásítọ̀ máa ń ṣẹ̀. àwọn ewúrẹ́ ṣọ́ọ̀ṣì àwọn náà máa ń sọ wípé orí àwọn burú ṣọ́ọ̀ṣì. orí àgùntàn kankan ò lè burú ní ṣọ́ọ̀ṣì. kò ṣeé ṣe. kí ni bíbélì tún fi hàn wá pé àwòrán Kristi gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn. wá rán ọ̀rọ̀ rẹ̀ sí wa jẹ́ kára àánú gbà Jésù Kristi Olúwa wa àmín. ẹ̀yin àyànfẹ́ a tún fẹ́ tẹ̀síwájú láti wo àwọn èmi ni Jésù Kristi nínú májẹ̀mú tuntun. èyí tí à ń wò ní òní ni èmi ni olùṣọ́ àgùntàn rere. èmi ni olùṣọ́ àgùntàn rere. Jésù Kristi olùgbàlà ní ìwé ìhìnrere Jòhánù orí 10 ní ẹsẹ̀ 11 ó sọ wípé èmi ni olùṣọ́ àgùntàn rere. olùṣọ́ àgùntàn rere fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí àwọn àgùntàn. kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ nínú àyà wa ní orúkọ Jésù Kristi. nígbà tí Kristi pèrè ẹ̀ ní olùṣọ́ àgùntàn rere, ìwé mímọ́ gan nínú májẹ̀mú láéláé ní àti ẹnu àwọn wòlíì a kéde rẹ̀ nípa ẹ̀mí àsọtẹ́lẹ̀ nínú wọn pé Kristi yìí ni olùṣọ́ àgùntàn rere wòlíì. Kristi yìí ni olùṣọ́ àgùntàn rere àlùfáà. Jésù Kristi ni olùṣọ́ àgùntàn rere ẹni tó jẹ́ ọba. ẹ jẹ́ á sí láwẹ́láwẹ́ fún wa kí a lè rí ọ̀rọ̀ Ọlọ́run ní kedere. ẹ̀mí mímọ́ nínú wòlíì Àìsáyà ó fi Kristi hàn wá bí olùṣọ́ àgùntàn rere nínú oyè rẹ̀ bí wòlíì nínú iṣẹ́ ìránṣẹ́ ìkọ́ni rẹ̀. nínú ìwé Àìsáyà orí 40 Àìsáyà orí 40 ẹsẹ̀ 10 àti ẹsẹ̀ 11 kíyèsí Olúwa Jèhófà yóò wá nínú agbára, apá rẹ̀ yóò ṣe àkóso fún un. kíyèsí èrè rẹ̀ wà pẹ̀lú rẹ̀, ẹ̀san rẹ̀ sì ń bẹ níwájú rẹ̀. òun ó bọ́ ọ̀wọ́ ẹran bí olùṣọ́ àgùntàn. ìyẹn ni pé Jésù Kristi olùṣọ́ àgùntàn rere ni gẹ́gẹ́ bí oyè rẹ̀ bí wòlíì. wòlíì nínú ìwé mímọ́ olùkọ́ni ni wọ́n, yóò kọ́ni ní ọ̀rọ̀ Ọlọ́run, yóò sì fi apá rẹ̀ kó àwọn ọ̀dọ́ àgùntàn, yóò sì kó wọn sí àyà rẹ̀, yóò sì rọra dá àwọn tí ó lóyún. nínú Sekaraya orí 13 ní ẹsẹ̀ 7 wòlíì Sekaraya òun fi Kristi hàn wá bí olùṣọ́ àgùntàn rere tó sì jẹ́ àlùfáà wa. ó jẹ́ àlùfáà wa nítorí pé ó fi ara rẹ̀ rúbọ. Jésù Kristi olùṣọ́ àgùntàn rere tó fi ara rẹ̀ rúbọ, àlùfáà wa tó fi ara rẹ̀ rúbọ. ó ní dìde ìwọ idà sí olùṣọ́ àgùntàn mi, àtẹ̀ntí ń ṣe ẹnìkejì mi, lé Olúwa àwọn ọmọ ogun wí. kọlù olùṣọ́ àgùntàn, àwọn àgùntàn á sì túká, èmi ó sì yí ọwọ́ mi sí àwọn kéékèèké. èyí ṣẹ ní Mátíù orí 26 ní ẹsẹ̀ 31. Mátíù orí 26 ní ẹsẹ̀ 31. nígbà náà ni Jésù wí fún wọn pé gbogbo yín ni yóò kọsẹ̀ lára mi ní òru yìí, nítorí tí a ti kọ̀wé rẹ̀ pé èmi ó kọlù olùṣọ́ àgùntàn, a sì tú agbo àgùntàn náà káàkiri. mò ń fi Jésù Kristi hàn yín ni pé ẹ̀mí àsọtẹ́lẹ̀ nínú àwọn wòlíì ó fi hàn pé olùṣọ́ àgùntàn rere ni gẹ́gẹ́ bí wòlíì. ìkejì, olùṣọ́ àgùntàn rere ni gẹ́gẹ́ bí àlùfáà tó wá fi rẹ̀ sí ẹbọ àrùkù àti àrùdà. ìkẹta, ẹ̀mí àwọn wòlíì fi hàn wípé ọba olùṣọ́ àgùntàn rere tó jẹ́ ọba
òun ni Jésù Kristi. Ẹ jẹ́ á wo ìwé Ìsíkẹ́ẹ̀lì 37 ẹsẹ̀ 24. Ìsíkẹ́ẹ̀lì, wòlíì Ìsíkẹ́ẹ̀lì ní orí 37 ní ẹsẹ̀ 24. Ó ní Dáfídì ìránṣẹ́ mi yóò sì jẹ́ ọba lórí wọn. Ẹni tí wọ́n pè ní Dáfídì bí òun náà ni Jésù Kristi. Gbogbo wọn ni yóò sì ní olùṣọ́ àgùntàn kan. Wọn ó rìn nínú ìdájọ́ mi pẹ̀lú. Wọn ó sì kíyèsí àṣẹ mi. Wọn ó sì ṣe wọ́n. Ẹ̀yin àyànfẹ́, ìwé mímọ́ tún wá fi yé wa. Ẹ má gbàgbé pé à ń wo Kristi bí olùṣọ́ àgùntàn rere. Èmi ni olùṣọ́ àgùntàn rere. Ìwé mímọ́ tún wá ṣàlàyé fún wa pé Jésù Kristi yìí, tí a bá sọ pé tí ó pe rẹ̀ ní olùṣọ́ àgùntàn yìí, a pè é ní olùṣọ́ àgùntàn rere. Nínú ìwé ìyìnrere Jòhánù orí 10 ẹsẹ̀ 11 tá a kà yẹn. Bẹ́ẹ̀ náà ló tún sọ̀rọ̀ ní ẹsẹ̀ 14. A pè é ní olórí olùṣọ́ àgùntàn. Bẹ́ẹ̀ ni, ní Pétérù kínní orí 5. Pétérù kínní orí 5 ní ẹsẹ̀ 4. Nígbà tí olórí olùṣọ́ àgùntàn bá sì fi ara hàn, ẹ̀yin ó gba adé ògo tí kìí sá. Jésù Kristi òun ni olórí olùṣọ́ àgùntàn. Ìkẹta, a tún pè é ní olùṣọ́ àgùntàn ńlá. A pè é ní olùṣọ́ àgùntàn ńlá. Ìwé Hébérù orí 13 ní ẹsẹ̀ 20. Ó ní ǹjẹ́ Ọlọ́run àlàáfíà, ẹni tí ó tún mú olùṣọ́ àgùntàn ńlá. Jésù Kristi ni a pè ní olùṣọ́ àgùntàn ńlá tí àwọn àgùntàn tí inú òkú wá nípa ẹ̀jẹ̀ májẹ̀mú ayérayé, àní Olúwa wa Jésù. A tún pè Jésù Kristi ní ọ̀kan. Jésù sọ ní ìwé ìyìnrere Jòhánù orí 10 ẹsẹ̀ 16 pé mo sì ní àwọn àgùntàn míì tí kìí ṣe inú agbo yìí. Àwọn Júù ló ń bá wí nígbà tó ń sọ̀rọ̀ ní ìwé ìyìnrere Jòhánù orí 10. Ó wá ní nígbà tí ó bá yá, àwọn tí ó wà lóde yìí náà máa tún mú wọn wá. Àwa nìyẹn. Ó ní pé ìgbà ẹni wá wà jẹ́ agbo kan àti olùṣọ́ àgùntàn kan. Jésù Kristi ni olùṣọ́ àgùntàn kan tí agbo Ọlọ́run ní. Òun náà la tún pè ní olùṣọ́ àgùntàn Ísírẹ́lì. Jésù Kristi yìí a pè é ní olùṣọ́ àgùntàn Ísírẹ́lì. Ìwé orin Dáfídì ní orin 100, ìyẹn ní orin 80 ẹsẹ̀ 1. Ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní fi etí sí ni olùṣọ́ àgùntàn Ísírẹ́lì, ìwọ tí ń dá Jósẹ́fù bí ọ̀wọ́ àgùntàn, ìwọ tí ó jókòó láàrin àwọn kérúbù, ká ìmọ́lẹ̀ jáde. Jésù Kristi ó ní olùṣọ́ àgùntàn Ísírẹ́lì. Ìwé mímọ́ tún pè é ní olùṣọ́ àgùntàn tí ń fi pẹ̀lẹ́, olùṣọ́ àgùntàn onírẹ̀lẹ̀ tí ń fi pẹ̀lẹ́ darí àwọn àgùntàn. A ti kà nínú Àìsáyà lẹ́ẹ̀kan orí 40 ẹsẹ̀ 11. Nínú Síkáráyà orí 30 ẹsẹ̀ 7, Ọlọ́run pè ní olùṣọ́ àgùntàn mi. Bẹ́ẹ̀ ni, nínú Mátíù orí 25 ní ẹsẹ̀ 31. Ẹ já wo ohun tí a pè Jésù Kristi yìí. Ó ní olùṣọ́ àgùntàn tí ó yanjú àgùntàn kúrò láàrin àwọn ewúrẹ́. Yóò mú àwọn ewúrẹ́ kúrò, yóò wá dá àwọn àgùntàn rẹ̀ sí. Ìwé Mátíù orí 25 ní ẹsẹ̀ 31. Ó nígbà tí ọmọ ènìyàn yóò wá nínú ògo rẹ̀ àti gbogbo àwọn áńgẹ́lì mímọ́ pẹ̀lú rẹ̀. Nígbà náà ni yóò jókòó lórí ìtẹ́ ògo rẹ̀. Níwájú rẹ̀ lé a ó sì kó gbogbo orílẹ̀-èdè jọ. Yóò sì yà wọ́n sí ọ̀tọ̀ kúrò nínú ara wọn, gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn tí yà àgùntàn rẹ̀ kúrò nínú ewúrẹ́. Jésù Kristi ó ní olùṣọ́ àgùntàn ńlá tí ó yà àwọn àgùntàn rẹ̀ kúrò láàrin àwọn ewúrẹ́. Ewúrẹ́ ń bẹ ń ṣọ́ọ̀ṣì o. Bẹ́ẹ̀ ni o. Mo bá ògbó yìí, olùṣọ́ àgùntàn rere yìí ni ó sọ pé eléyìí ewúrẹ́ ni, kì í ṣe tèmi, àgùntàn tèmi
bẹ́ẹ̀ ni àwọn ewúrẹ́ ṣọ́ọ̀ṣì àná máa ń ba ṣọ́ọ̀ṣì jẹ́. Àwọn ewúrẹ́ ṣọ́ọ̀ṣì àwọn ni pásítọ̀ máa ń ṣẹ̀. Àwọn oníwúrẹ́ ṣọ́ọ̀ṣì àwọn náà máa ń sọ wípé orí àwọn burú ní ṣọ́ọ̀ṣì. Orí àgùntàn kankan ò lè burú ní ṣọ́ọ̀ṣì. Kò ṣeé ṣe. Kò ṣeé ṣe. Kí ni Bíbélì tún fi hàn wá? Pé àwòrán Kristi gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn. Èyí ni yó gbẹ̀yìn Pétérù kẹ́ni orí 2. Pétérù kẹ́ni orí 2 ẹsẹ̀ 25. Pétérù kẹ́ni orí 2 ẹsẹ̀ 25. Nítorí ẹ̀yin tí ń ṣáko lọ bí àgùntàn, ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin padà sí ọ̀dọ̀ olùṣọ́ àgùntàn àti bíṣọ̀bù ọkàn yín. Jésù Kristi òun ni olùṣọ́ àgùntàn àti bíṣọ̀bù ọkàn wa. Gbogbo àwọn tó ti wá padà sọ́dọ̀ Kristi ni wọ́n máa ń sọ bí Dáfídì ti sọ wípé Olúwa ni olùṣọ́ àgùntàn mi, èmi ò ní ṣaláìní. Tíwọ náà bá fààyè gba Jésù Kristi olùṣọ́ àgùntàn rere nínú ọkàn rẹ tó o sì ṣetán láti tẹ̀lé, ìwọ náà ó lè sọ gbangba pẹ̀lú ayọ̀ àti ìfọ̀kànbalẹ̀ wípé Olúwa ni olùṣọ́ àgùntàn mi, èmi kì yóò ṣaláìní. Ọlọ́run ọ̀gá ògo, ògo ní fún orúkọ rẹ o. Mo yàn ọ́ fún àwọn ọ̀rọ̀ tó ń mú jáde wọ̀nyí tí o sì ń fi yé àwọn ènìyàn rẹ. Ó gbà á ládùúrà gbogbo àwọn tí wọn ò tí ì rí ọ bí olùṣọ́ àgùntàn rere, làwọn lójú kí wọn ó ríran, jẹ́ kí wọn ó gbà ọ́, kí wọn náà kí o sì lè ṣe oore rẹ fún wọn. A dúpẹ́ torí pé o ti gbọ́. Ògo ni fún orúkọ rẹ. Jésù Kristi Olúwa wa. Àmín.